ààrẹ àlùmọ̀rúfù jáde o ẹ̀yin èèyàn wọ́n lágbára Sunday Igboho ṣàwọlé káàkan tí ń bẹ ńlẹ̀ yìí o lórí àkọlù táwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe sáwọn iléèwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé Sunday Igboho ṣà ló lè ṣe é jẹ́ kí Sunday Igboho ṣà máa bọ̀ ẹ jẹ́ wá bá wa dojúkọ wọn ẹ jẹ́ wá ṣe gbá ẹ jẹ́ wá ṣàwọ̀ ẹ jẹ́ wá ṣe kùkù bàbá àsásùn. wọ́n ní agbára Sunday Igboho ṣàwọlé káàkan tí ń bẹ ńlẹ̀ yìí o kí lóhun tó lè ka ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu ààrẹ àlùmọ̀rúfù ẹ wò wọ́n bẹ̀rẹ̀ sí ń tọ́ka sí onírúurú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ wípé agbára oògùn ò lè ká eléyìí o torí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lánàá àbíjọ́ wo ni láàrin fọ́nrán kan tó bẹ̀rẹ̀ sí ń jà rìnrìn níbi tí bàbá olóòṣà kan tó bẹ̀rẹ̀ sí ń pègèdè tí ń porí òòṣà ẹ̀ pé kí òòṣà òun lọ bá àwọn báńdíìtì jà kó lọ rìlíìsì àwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn báńdíìtì ẹ lóòṣà yín lé látijọ́ ilẹ̀ ẹgbẹ́ ńlẹ̀ kó ìtì ló máa bá wọn jà ẹ̀yin èèyàn bò lẹ́sẹ̀ lé sí ẹ jẹ́ ń gbé ààrẹ àlùmọ̀rúfù wọlé kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ̀yin tẹ́ bá ń balẹ̀ sórí ìkànnì fúngbà àkọ́kọ́ Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti máa mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lórí ìkànnì tiwa ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀rọ tuntun ẹ̀pẹ́ ṣe ń darapọ̀ mọ́ àǹtẹ̀ tí follow wa abẹ́ ò tí subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yẹn aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnàpẹ́nu ààrẹ àlùmọ̀rúfù ẹ bá ń gbóhùn sókè. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń pe Sunday Igboho ẹ̀mí Sunday ò gbé gbogbo ẹnu ni mo fi sọ Sunday Igboho kò ń ṣerú iṣẹ́ yẹn náà nìkan ṣe ẹ kàn lè máa pariwo ẹ̀ kò ní dá yín lóhùn ọmọ Ìgbò kan wá ń kọ́mẹ̀tì nonsense sórí péjì mi ìpè ṣáà ṣì máa dìbò fún Tinubu olórí burúkú ẹ̀ ṣòbí ni ká gbé síbẹ̀ kí ni ṣú ọ̀pẹ tó bá débẹ̀ gan-an náà ní worst èwo ló sàn nínú gbogbo yín ọmọ ọlọ́mọ tó ti pánsìn kí ni nǹkan tá a fẹ́ ṣe àwọn ọmọ tó ti kó sí báwo lè fẹ́ ṣe ìjọba NAFA wà náà aláwọn NAFA officer iṣẹ́ yóò ń ṣiṣẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ à ń gbé water pump kéékèèké jáde àwọn tó ń lo Mark 4 tó ń lo AK-47 lẹ́yìn wá gbébọn ẹ tún wá gba Àmọ̀tẹ́kùn ẹ fún wọn bọn onígbà kan tí Buhari wà ń bẹ̀ oníkọ́kọ́ kó bọn kúrò lẹ̀ Yorùbá ẹ wake up àwa máa sọ àwa máa tẹnu mọ́ ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ sí tàwọn èèyàn tó ti yé yín lóòótọ́ omi ojú bọ́ àwa náà rí bọ́ wọ́n gbé ìbọn gidi wọ́n gbé fún àwọn Fúlàní nínú igbó wọ́n mú owó wa wọ́n pín ẹ̀yin olóṣèlú ẹ̀ ń pín owó àmọ́ ẹ̀ ń jáde káwọn èèyàn campaign bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi Ọlọ́run búra tẹ́ kò ṣe pé bóyá mi ń ṣe Ọlọ́run o bọ̀ tẹ́ ẹ̀ bá wá solution sí kinní yìí tẹ́ ẹ̀ bá wá solution sí kí election tó dé nǹkan máa yí padà gan o wà láìtàlà bọ́níkà campaign fún yàrá campaign èmi ò lè campaign for anybody lọ́fẹ̀ẹ́ mọ́ mo ti sọ mo dé máa ń tẹnu mọ́ show mẹ́fà ni mo ṣe fún Ṣèyí Mákindé ní first election one naira wọn fún mi ṣáà leave ni àwọn òfowó yín jẹun àdẹ̀dúró lórí owó yín bọ̀ nǹkan tẹ́mi ń sọ ni pé ẹ ṣí ẹ̀tọ́ drone ti tó kí ló dé kí la ní NAVA fún kí la ní army fún inú gbó Hold Ọ̀yọ́ National Park tó ń gbà wọ gbogbo ìlú ìwọ́n ti rò pé bọ́ ṣe gbà wọbẹ̀ wọnú agbègbè Ògbómọ̀ṣọ́ sọ̀yọ́ wọn lè gbàbẹ̀ wọ Ìbàdàn wọn lè gbàbẹ̀ wọ Kwara wọn lè gbàbẹ̀ wọ Ògùn wọn lè togun wọn ti mọ̀ pé gbogbo ìlú àwọn náà tó ń jalè ibi tí gbogbo wà ní tẹ́ ẹ̀ bá take care forest yẹn tí ìyín jọ́ tó bá máa worst ẹ̀ kàn máa rí pé black eye la máa wà Ọlọ́run ní jẹ́ ká fẹnu kó jábì ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wọn àwa ń lo ìbò wa ni èmi ò lọ lé mọ́ mo ní kí ló dé àwọn tó ń gbé nu ilé ńkọ́ sáwọn tó ń gbé Nàìjíríà aṣọ Ọlọ́run ni mi ì lọ lé mọ́ ṣé ìwọ náà ń wá ni àní kéèyàn máa rìn sásìkò tí wọ́n ṣe okay school náà ti wá lọ adopt ọmọ àwọn ọmọ kéékèèké tó gbé yẹn sè bóyá máa wọ́ ọmọ yẹn rìn ni o bóyá máa kó wọn sórí ọ̀kadà ni o bóyá ti pa ọmọ yẹn dànù sí nobody know there's something we call tracking ibì kan ṣáà náà ti ń ju fídíò yẹn jáde fóònù ẹnìkan náà fi ń ju jáde bọ̀ kàkà kó yẹ kẹ́ ẹ kó àmì kí ni Ṣèyí Mákindé pẹ̀lú power ṣé Ṣèyí Mákindé ò ní agbára nínú ìlú ẹ̀ láti ṣe ẹ̀tọ́ ẹ wá ń kó àwọn ọmọ ẹ kó àwọn sàkàdẹ́lì ẹnìkan máa lọ fèsì wọn nugbó oògùn orun eléyìí ẹ gbàgbé àwa máa sòótọ́ fún yín ìbọn ní oríṣiríṣiríṣi oògùn orun. ọjọ́ lóró tọ̀ múlẹ̀
àbáwọ́dọ̀ gbọ́dọ̀ dá tiẹ̀ kọ́ máa ṣe ń tọ́ka fẹnu sọ ẹnu ọ̀ká ní kú sí ètí wọ́n sọ lónìí kọ́sẹ̀ ó sọ ní wọ́n máa jáde ẹ̀yin ẹ̀yẹ sọ̀rọ̀ máa ga o ẹ̀yẹ màgàmàgà sọ̀rọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ gbọ́dọ̀ tú orí ló bá kọ́ fẹ̀tọ̀ gbọ́dọ̀ tú gbogbo àwọn tí wọ́n kó lọ kí wọ́n darí wọn wálé tá a bá rá gbogbo dìgbà tí ń bẹ́ẹ̀ lu ẹ̀sẹ̀ rẹ̀ ìwọ lè mú kásẹ̀gùn ọ̀tá bàbá tájú ní ẹlẹ́sẹ̀ rẹ̀ ìlú yóò túbà fún ọ ẹ pẹ́ oore lálẹ́ wọn wọlé àdídí aburú mọ́ àní dààmú lu ìmọ̀ ogun òníwọ̀lú ìmọ̀ o olúgbò nǹkan ṣe bẹ́ẹ̀ èyí tá a wí lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ o. ìbọn ní oríṣiríṣiríṣi ogun ọ̀ràn ó ti yé yín kí Sunday Igboho lọ jáde yẹn ṣé ogun ní Sunday Igboho fẹ́ lọ fi bá wọn jà irú ìbọn wo lẹ kó fún wọn irú ìbọn tẹ bá kó fún wọn ló possible pé Sunday ní ọmọ 500 tó lè gbé bọ́t irú ìbọn wo lẹ kó fún wọn kọ́ lọ fi jà that is my question. ìbọn tó yẹ pé tẹlómi báyìí gan agbọ̀n dànù lára ni àwọn ọ̀bọ tó yẹ pé ó tó bí ọ̀pá tó jẹ́ pé tó bá jáde ibi tó bá bàbá tú agbárí ká ni kó tó pọ̀fọ̀ kó tó pa ayẹta ó ti lọ èmi ò ní òsì bọ́n o èmi ìdọ̀ ní òsì àwọn bàbá wa mú agbára tó lè lò nínú igbó yẹn tó lè ro wọn ò ṣe àwọn alágbára tó ṣe àfikún bọ́sọ̀ online kọ́ máa fún wa ní àwọn oríṣiríṣi wọn ò níyẹn ààrò rí pé kíní yìí ó yẹ ká ró ilẹ̀ wa Odò Ọ̀yọ́ National Park wọ́n ti kọ́kọ́ wá jagun bẹ̀ àti gbà láti fura mú pariwo wọ́n lọ Kwara pariwo ṣe nǹkan kan ẹ wá believe wípé táwa bá wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ò make sense nígbà tá a sọ pé a fẹ́ gba Yorùbá nation bí nígbà tó ń pa wá ní gbogbo a sọ pé Yorùbá nation nígbà tó mọ olóró dẹ́wọlé àsẹ̀mí ìwọ tí wọ́n bá bí nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá ṣí àkíní kó kan àwọn èèyàn a jẹ́ pé bóyá kíní yìí ò kà yín lára nìyẹn ní tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe ní ìlú tó lọ́ba tó níjòyè kábíyèsí Aláàfin ẹ dìde ẹ lọ wá agbára yín sókè Ọọ̀ni ìrìṣà Aláké Àwùjalẹ̀ Olúbàdàn gbogbo ọba nílẹ̀ Yorùbá pátá tí mi dárúkọ ẹ dìde kẹ́ tètè lọ wá agbára yín kó má di pé ó dìgbà tó wá bá wọn ká wa mọ́lé ìgbà tó ti lè wọnú skul yẹn inú gbòòrò náà wà àwọn pípù yìí ní ọ̀kadà more than 40 wọn ò lo mọ́tò wọn mọ ọ̀nà tó ń gbà now we keep quiet ọba sọ̀rọ̀ ààrẹ shut up what are you talking come home come and fight àwọn olórí burúkú dédé tó bá kàn yá yín lẹ máa mọ̀ pé ààrẹ ò shut up àwọn ò ní nǹkan kan tá a fẹ́ lose. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin yẹn wá bò lẹ́ ṣe rí sí kí ni nǹkan tẹ̀yìn rí gbámú nínú gbogbo awuyewuye tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ààrẹ àlùmọ́rùfù látẹ̀kan yìí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.